Hello, ẹ̀yin aráalé, èló la bá dé lénìí? Èwo lẹ ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Ẹ rí pé yìí tún lágbára. Wọ́n ní olórí Tèmítọ́pẹ́ wọ́n ní wọ́n gba ọ̀dọ̀ bàbá Parọ́pò lọ o. Wọ́n ní wọ́n lọ sọ fún bàbá Parọ́pò pé security guard Queen Naomi ó ti àwọn, wípé Queen Naomi ò dẹ̀ sọ nǹkan kan nípa ọ̀rọ̀ yẹn, wípé ṣe ni Queen Naomi ń wò. Wọ́n ní bàbá wa sọ pé ṣé inú pálásì ni Queen Naomi wá ti wá bá ẹ? Ó ló ní rárá. Òkè níbo ló ti wá ṣẹlẹ̀? Ó lòun ló ń lọ sí ṣọ́ọ̀ṣì Queen Naomi. Òun ló ń lọ rí Queen Naomi lórí ọ̀rọ̀ ọ̀nkù Tóbi, olórí Tóbi, èyí tí àwọn èèyàn sọ pé wọ́n rí wọn pọ̀. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ wọnú gist yìí. Bí a ṣe gbọ́ o, wọ́n ní àwọn èèyàn rí ọ̀nkù olórí Tóbi àti olórí Tèmítọ́pẹ́ pọ̀ ní ibì kan ṣá. Wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí sọ wípé kí náà jọ ń wá pọ̀. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ wọ inú gist tèmi. TV ń kí yín, Mashola Gist TV ń kí yín, adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola, kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Wọ́n ní olórí Tèmítọ́pẹ́, wọ́n ní wọ́n dáhùn gbogbo ìbéèrè èyí tí Parọ́pò ń bi wọ́n pé ṣé pálásì ni Queen Naomi ti wá bá yín? Wọ́n lọ ní rárá. Níbo ni ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀? Wọ́n làwọn lọ ṣọ́ọ̀ṣì Queen Naomi. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní àsìkò yìí, wọ́n ní wọ́n máa ń ṣe communion service ní ṣọ́ọ̀ṣì Queen Naomi. Wọ́n ní nǹkan tí olórí Tèmítọ́pẹ́ fi lọ bá Queen Naomi ní ṣọ́ọ̀ṣì nìyẹn. Wọ́n nítorí wọ́n mọ̀ pé ṣọ́ọ̀ṣì náà máa ń wà. Wọ́n ní ìgbà tí wọ́n dé church, wọ́n ní wọ́n lọ rí wọn fún ọ̀rọ̀ ọ̀nkù Tóbi àti wọn tí wọ́n rí pọ̀. Wípé kí ni ìdí tí àwọn àti wọn fi jọ ríra. Wọ́n ní ìdí tí àwọn fi lọ bá ọ̀nkù Tóbi ò ní pé ọ̀nkù Tóbi ló ní pé kí àwọn wá rí àwọn. Wọ́n ní ìdí tí àwọn fi lọ bá wọn nìyẹn. Wọ́n ní kì í ṣe pé bóyá nǹkan kan wà láàárín àwọn èyí tó jẹ́ pé àwọn èèyàn ń sọ kiri. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká máa understand gbogbo àwọn gist yìí, ẹ máa bá mi ká lọ o. Bí a ṣe gbọ́ allegedly o, wọ́n nígbà tí olórí Tèmítọ́pẹ́ lọ síbẹ̀, wọ́n ní wọ́n fẹ́ gba ẹnu ọ̀nà wọlé. Wọ́n ní bodyguard Queen Naomi, èyí tó jẹ́ security guard wọn yìí, wọ́n lòun náà fẹ́ wọlé at the same time. Wọ́n ní ìgbà tí ó wá kọjá, wọ́n ní bodyguard wá rí wípé ó ń lọ sí side ibi tí Queen Naomi wà ní, wípé ó fẹ́ wọ inú church. Wọ́n ní bodyguard sáré, ó wá ti olórí Tèmítọ́pẹ́ láti tètè kọjá kí olórí Tèmítọ́pẹ́ tó déwájú. Wọ́n ní kì í ṣe pé bóyá ó tì wọ́n ṣubú. Wọ́n ní ó kàn push wọn so that a lè dúró síwájú. At least tó bá yẹ pé wọ́n gbé nǹkan kan wá láti attack Queen Naomi ni, a bá bodyguard Queen Naomi níwájú. Wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ní èèyàn lé, ẹ̀yin náà mọ̀ pé ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ yìí ó yẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nítorí pé ẹni tí bodyguard ń ṣọ́ yìí, ẹni tó jẹ́ pé wọ́n ti fi sí i lọ́wọ́ ni pé máa ṣọ́ obìnrin yìí o, kò sí nǹkan kan tó gbọdọ̀ ṣe. Ìwọ tó fẹ́ wọnú church lọ, wọn ò mọ nǹkan tó gbé wá, wọn ò mọ̀ bóyá o níbọn, wọn ò mọ̀ bóyá o ní oògùn.
ó ní láti protect Queen Naomi that time. Ó ní láti protect wọn that time because iṣẹ́ tó gbà nìyẹn, kò gbaṣẹ́ mi. Ẹ̀yin èèyàn lé bí a ṣe sọ fún yín. Allege ni information tá a gbọ́ yìí tó bá jẹ́ lóòótọ́ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn o. Wọ́n ní bodyguard yìí ó ń protect Queen Naomi ni nǹkan tá a gbọ́ nìyẹn. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé gbogbo ìgbà ni wọ́n ti sọ fún àwọn olórí pé kán má wá sí ọ̀dọ̀ Queen Naomi mọ́, ní pé wọn ò wá interested láti gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace, but still yet wọn ò ní gbọ́, wọn ò ní gbà. Nǹkan tí kábíyèsí ò bá rán wọn òun ni wọ́n máa lọ kiri. Wọ́n nígbà tí Queen Naomi wo ẹ̀yìn tí wọ́n rí pé olórí Tèmítọ́pẹ́ ni, wọ́n ní Queen Naomi ò sọ̀rọ̀ mọ́ lórí ọ̀rọ̀ yẹn. Wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ṣe nǹkan tó ń ṣe lọ torí wọ́n ní wọ́n give speech that time ni bí ìgbà téèyàn ń wàásùn. Wọ́n ní wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wọn lọ. Wọ́n ní olórí Tèmítọ́pẹ́ dẹ̀ wọlé, ó dẹ̀ lọ jókòó síbi tí gbogbo àwọn èèyàn jókòó sí. Wọ́n ní Queen Naomi dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ tó ń ṣe lọ, wọ́n ń sọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n nígbà tó ń dẹ̀ parí communion service yìí, wọ́n ní Queen Naomi dẹ̀ wọ inú ọ́fíìsì wọn lọ. Wọ́n ní olórí Tèmítọ́pẹ́ jókòó pẹ́. Wọ́n ní àwọn èèyàn dẹ̀ tẹ̀lé Queen Naomi lọ sí inú ọ́fíìsì wọn. Wọ́n nítorí àwọn tó fẹ́ rí wọn fún ọ̀rọ̀ tiwọn náà, wọ́n ní wọ́n tẹ̀lé Queen Naomi wọ ibi ọ́fíìsì wọn. Wọ́n náà dẹ̀ ń ṣe counseling wọn lọ. Wọ́n ní olórí Tèmítọ́pẹ́ dẹ̀ ṣì wà ń bẹ̀, ó jókòó. Nígbà tó dẹ̀ yá, wọ́n ní ìkan nínú àwọn ìyàwó ẹ̀gbọ́n Queen Naomi pé wọlé pé kó máa bọ̀. Wọ́n ní ó dẹ̀ bẹ̀rẹ̀ sí rojọ́ wípé Queen Naomi yìí gbọ́n òun sórí ìjókòó wípé kó wo nǹkan tí bodyguard ẹ̀ ṣe bó ṣe tì ń dànù. Wọ́n ló ṣàbẹ̀rẹ̀ sí rojọ́. Wọ́n ní bó ṣe sọ ọ̀rọ̀ yìí nìyẹn wípé àwọn èèyàn ń sọ pé òun bá olórí Tóbi, ọ̀nkú olórí Tóbi fọwọ́sowọ́pọ̀ lórí bí àwọn ṣe fẹ́ gba oil and gas complaint lọ́wọ́ Queen Naomi, wípé ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ o, wípé nǹkan tó ṣẹlẹ̀ kọ́ nìyẹn o. Wọ́n ló ní tí Queen Naomi ò bá fẹ́ rí àwọn, òun máa lọ, wípé torí òun ti rí pé Queen Naomi ò fẹ́ rí òun. Wọ́n ní bó ṣàṣe lọ nìyẹn. Ẹ̀yin èèyàn lé ló wá fi lọ fi ẹjọ́ sùn Parọ́pò. Wọ́n ní Parọ́pò dẹ̀ béèrè àwọn question yẹn lọ́wọ́ ẹ̀ pé ṣé inú palace ló ti ṣẹlẹ̀? Wọ́n ló ní rárá. Níbo ló ti ṣẹlẹ̀? Wọ́n ló lòun lọ church Queen Naomi. Ṣé wọn ti sọ wípé kẹ́ ẹ má lọ sí church Queen Naomi mọ́? Ṣé wọn ti ní kẹ́ ẹ má wá Queen Naomi lọ sí church mọ́? Wọ́n ní kò dá wọn lóhùn wọlé. Wọ́n ní Parọ́pò ní òtí ẹ̀ máa dúpẹ́ pọ́nkàn tí ẹ ni. Tó bá fi ìbọn gbá ẹ lórí, kí ló fẹ́ ṣe? Torí ìwọ ló tojú bọ bí tí ò yẹ kó tojú bọ. Ẹ fi ọmọbìnrin yìí sílẹ̀. Ẹ jókòó síbi tọkọ yín fẹ́ yín sí. Ẹ mọ̀ pé àwọn àgbàlagbà máa ń sọ òótọ́ ọ̀rọ̀. Òótọ́ ọ̀rọ̀ kò bá wa èèyàn lára mu. Wọ́n ní bí Parọ́pò ṣe bá sọ̀rọ̀ nìyẹn pé kó stay away from Queen Naomi, kán má wà lọ mọ́, kán má lọ church ẹ̀ mọ́, kán má lọ lé ẹ̀ mọ́, kán fi sílẹ̀. Kò ní láti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú live oníkálukú yín. Ẹ bá ọkọ yín deal. Wọ́n ní nǹkan tí Parọ́pò sọ nìyẹn. Ẹ̀yin èèyàn lẹ́ allegedly bí a ṣe gbọ́ gbogbo gist nìyẹn o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín fún àdúrótì yín lórí channel yìí. Mo dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń share, tẹ́ ń like, tẹ́ ń comment, tẹ́ ń share gbogbo àwọn videos yìí. Ọlọ́run Elédùmarè aláàánú á bá mi fi àánú àti ìdùnnú sí ọkàn gbogbo yín o. Ẹ̀yin tó jẹ́ pé new subscribers nìyẹn, ẹ káàbọ̀. Ẹ̀yin old subscribers, mo kí yín kú ilé, ẹ ṣé, ẹ kú gbogbo support yín lọ́kùnrin àti lóbìnrin. Ẹ ṣé, ọwọ́ yín òkè òkè ló máa lọ, kò ní lọ ìsàlẹ̀ ní agbára Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ lọ́wọ́ obìnrin, ọkùnrin, ọmọdé, àgbà. Ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, torí wọ́n ní ẹni tó bá dúpẹ́ oore àná á rí mi gbà. Ẹ̀yin èèyàn lé, ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.